fídíò yìí ò ṣe gbé kúrò nítorí ó máa ṣe ẹ́ ní ọ̀pọ̀lọpọ̀ àǹfààní tó pọ̀. Ǹjẹ́ ó ti ṣe ọ́ rí? Kí ni nǹkan tí mo sọ pé ó ti ṣe ọ́ rí? Ǹjẹ́ ó ti experience irú rẹ̀ rí? Kí ni nǹkan tí mo sọ nípa rẹ̀? Ǹjẹ́ ó ti sùn tó ti lálàá rí? Bóyá lọ́sàn-án tàbí lóru tàbí láàárọ̀ ló lárú àlá wípé wọ́n jí fóònù ẹ gbé lójú àlá, tàbí òun wá fóònù ẹ lójú àlá, tàbí o lè já fóònù rẹ gbà lójú àlá tí tó fi tají sáyé o ò rí fóònù ẹ gbà, tàbí o ò rí fóònù ẹ níbi tó fi sí lójú àlá, o wá tajú sáyé bẹ́ẹ̀. Ṣé àlá tó dáa ni? Ṣé ó dáa kéèyàn ní àkíyèsí lórí rẹ̀? Ṣé mo lè sọ kankan fún ẹ nípa rẹ̀? Ìwọ ọmọ Ọlọ́run tó bá gbọ́ mi, mo fẹ́ jẹ́ kó fi òye gbọ́ ọ̀rọ̀ yìí. Ẹ jẹ́ a fi igi lugi ká gbọ́ dídùn igi. Ẹ jẹ́ a jọ gbé ọgbọ́n kalẹ̀. Ẹ jẹ́ a jọ mu omi ọgbọ́n yìí nítorí òye ńlá wà ń bẹ. Sórí bí èèyàn bá lálàá wípé wọ́n gba fóònù lọ́wọ́ rẹ̀ lójú àlá, tàbí wọ́n jí fóònù ẹ̀, tàbí fóònù ẹ̀ sọnù lójú àlá tí ò rí mú, ẹ sọ fúnrú ẹ̀dá bẹ́ẹ̀ pé kó múra sọ̀rọ̀ ayé rẹ̀. Ẹ sọ fúnrú ẹ̀dá bẹ́ẹ̀ kó sáré lórí ọ̀rọ̀ ayé rẹ̀. Ẹ sọ fúnrú ẹ̀dá bẹ́ẹ̀ kó tètè mọ̀, kó lọ tọ̀ àwọn èèyàn mímọ̀ lọ tí wọ́n lè bá jagun ayé rẹ̀. Nítorí ọ̀pọ̀lọpọ̀ wa a mọ ohun tí fóònù ń ṣe, a dẹ̀ mọ importance tí fóònù jẹ́. Ẹlòmíràn ò tiẹ̀ lè fi fóònù bá ọmọ rẹ̀ ṣeré débi wípé a kò dédé ju fóònù rẹ̀ lẹ̀. Nítorí ó mọ̀ wípé fóònù jẹ́ nǹkan pàtàkì tó jẹ́ connection láàárín ìwọ àti olórí rẹ̀. Fóònù jẹ́ nǹkan pàtàkì tó jẹ́ pé ó rọrùn fún àwọn ènìyàn láti pera wọn, láti bára wọn sọ̀rọ̀. Ẹni tó wà ní Kánò àtẹni tó wà l'Ékòó, wọ́n fẹ́ bára wọn sọ̀rọ̀, wọ́n fẹ́ kíra wọn, wọ́n fẹ́ ní relationship, wọ́n fẹ́ máa bára wọn sọ̀rọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Ohun tí wọ́n lè fi máa fi bára wọn sọ̀rọ̀, òun náà ni fóònù. Ọkọ rẹ̀ wà lóyìnbó, ìwọ wà Nàìjíríà. Nǹkan tẹ́lẹ̀ máa fi bára yín sọ̀rọ̀ kí ni relationship yẹn má bàa break, òun náà ni fóònù. Bẹ́ẹ̀ náà ni wọ́n jí fóònù ẹ gbé lójú àlá tàbí òun wá fóònù. Ó ní ìtumọ̀ pàtàkì tó ní agbára. Mo fẹ́ jẹ́ kó yọ wípé wọ́n ti gba connection àánú tó yẹ kó lò láyé. Wọ́n ti gbà in spiritually lójú àlá. Nítorí mo sì máa sọ̀rọ̀ nípa rẹ̀ ní ọjọ́ mi. Ojú àlá rọrùn láti gba ohun tó jẹ́ wípé ayé ò rí gbà lójú ayé. Ó rọrùn fún àwọn alágbára òkùnkùn láti gbà lójú àlá. Ó wá gba fóònù rẹ lójú àlá, ó wá jókòó tẹ́tẹ́rẹ́. Òun wá fóònù rẹ lójú àlá. Ó wá wò pé kí ni ìtumọ̀ yìí? Kò ní ìtumọ̀. Ìtumọ̀ wà ń bẹ o. Connection, oríire tó yẹ kó ní láyé ni wọ́n gbà lọ yẹn. Ohun tó yẹ kí àánú fi rọrùn fún ẹ lójú ayé, kí ìrànlọ́wọ́ fi rọrùn fún ẹ lójú ayé, òun ni wọ́n ti gbà lọ. Nẹ́tíwọ̀kì oríire rẹ ni àwọn àgbà ti sísì mọ́wọ́ yẹn. Wọ́n ti gbé embargo lé nẹ́tíwọ̀kì yẹn. Irú ẹ̀dá bẹ́ẹ̀ kó múra dáadáa. Nítorí irú àwọn ẹ̀dá bẹ́ẹ̀ wọn ò kí ń rí pé àánú mọ́ lórí fóònù wọn. Irú ẹ̀dá bẹ́ẹ̀ àwọn olórí ò kí fẹ́ pè wọ́n mọ́. Irú ẹ̀dá bẹ́ẹ̀ àwọn tó yẹ kó ṣe wọ́n lóore wọn kì í fẹ́ ríran rí wọn mọ́. Nítorí wípé ohun tó yẹ kí wọ́n lò láti lè fi jẹ́ kí ìrìn àjò wọn yá láyé, wọ́n ti gbà lójú àlá. Màá advice ẹ pé tọ́ àwọn ẹni mímọ̀ lọ kí wọ́n lè mọ eré tí wọ́n á sá fún ẹ in spiritually láti jẹ́ ọgbà lọ́wọ́ ogun yìí. Nítorí pé ó lè mú kí ọmọ ológo kó rìnrìn àjò tó yẹ kó rìn lọ́dún kan kó rìn fógún ọdún. Mo sọ tèmi náà. Orúkọ mi náà ni Wòlíì Michael Ajayi Ẹ̀rígbèmí. Join wa ní Sunday service wa ní Sango Ọ̀tà Ìjókòó. Ní every Sunday free consultation wà. Fún ìwọ tó bá lè join ní wa. Ìwọ tó fẹ́ pè mí 08108778741. God bless you. Share fídíò ìfẹ́yàn kan kó jẹ́ àǹfààní ọ̀rọ̀ yìí.